bákan náà nínú Al-Qur'an Karim chapter 2 verse 276 ọlọ́run jẹ́ ká mọ̀ pé òun ọlọ́run ti yọ àlùbáríkà kóòrùn ti ń jẹ́ owó ẹ̀yìn, òun ọlọ́run bá ti yọ ìdùnnú kóòrùn ti ń jẹ́ owó ẹ̀yìn, òun ọlọ́run bá ti yọ oore kóòrùn ti ń jẹ́ owó ẹ̀yìn. ọ̀nà ọlọ́run fi yọ àlùbáríkà àti ìdùnnú àti oore kóòrùn ti ń jẹ́ owó ẹ̀yìn. ẹ̀yin tẹ́ ẹ rí pé ẹni yìí o òun ló tọ́ sípò yìí, ẹ wá dòdò pé ṣèbá sì lè mú owó wá àbí kò lówó àbí kò léèyàn àbí kò mọ̀yàn, ẹ wá gbé sípò náà. ẹni tí ò tọ́ sí tóun lówó tóun mọ̀yàn tóun léèyàn, ẹ wá gbé síbẹ̀. gbogbo tẹ́ bá rí bẹ́ẹ̀ lọ́ní àlùbáríkà ọlọ́run ti yọ kó ń bẹ̀, òun ti yọ ìdùnnú, òun ti yọ kó ń bẹ̀, òun ti yọ oore, òun ti yọ kó ń bẹ̀. ẹni tí ò tọ́ sí gómìnà nítorí gbogbo wá ẹ dìgbò fún, ẹ gbowó lọ́wọ́ ẹ gbé síbẹ̀. ẹni tí ò tọ́ fún sẹ́nítọ̀ nítorí gbogbo wá ẹ dìgbò fún, ẹ gbowó lọ́wọ́ ẹ gbé síbẹ̀. ẹni tí ò tọ́ fún pírẹ́sidẹ̀ntì nítorí gbogbo wá ẹ dìgbò fún, ẹ gbowó lọ́wọ́ ẹ gbé síbẹ̀. ẹni tí ò tọ́ fún kánsẹ́lọ̀ nítorí gbogbo wá ẹ dìgbò fún, ẹ gbowó lọ́wọ́ ẹ gbé síbẹ̀. ọlọ́run ní gbogbo ń tẹ́ gbà yìí àlùbáríkà àwọ̀ ọlọ́run ó ti yọ kó bẹ̀. torí pé owó tó gbà yìí ilé tó fẹ́ kọ́ nítorí ẹ̀ lójú gbowó, ilé tó bá kọ́ tí wọn ò ní sí ẹ sí àlùbáríkà ti yọ kó bẹ̀. nítorí owó tó gbà yìí mọ́tò tó fẹ́ rà lọ rà ń bẹ̀, mọ́tò tó rà tó bá kú tí wọn ò ní fi sí ọ. oúnjẹ tó fẹ́ jẹ́ ń gbà náà ni oníbẹ̀ bá ti fún ọ 5,000 á dìgbò fún ọ 5,000 tí ọ̀ràn ọdọ̀ ọ̀la. nítorí fẹ́ rí ń bẹ̀ náà ni oúnjẹ tó jẹ tó yàgbẹ́ àlùbáríkà ti kó bẹ̀. àmọ́ ẹ̀yin tẹ igbá alágbájá yọ ọtọ sípò yìí ẹ wá gbé síbẹ̀ kò sì lówó lọ. ọlọ́run ní àwọn ọlọ́run bá wàá fi oore sí i. ọ̀nà olówó wo fi fòore sí pé ẹni tẹ́ ẹ gbé sípò yìí náà á máa tọ́ sọ́nà láti kọ́ máa tún lù sí. iná tí ò sínú yóò lè máa ṣe ná lára àlùbáríkà tọ́lọ́run bá lóun fi sí ẹni tẹ́ ẹ tí ò lówó tẹ́ ẹ gbé sí ni. omi tí ò sínú yóò lè máa ṣe omi lára àlùbáríkà tí ń bẹ́ẹ̀ bí ẹni tẹ́ ẹ máa kó léèyàn tẹ́ ẹ gbé sípò náà ni. ọ̀nà tí ọ̀dà yóò máa ṣe ọ̀nà náà lára àlùbáríkà tó ọlọ́run bó fi sí ẹni tí ò léèyàn tẹ́ wá gbé sípò náà ni. lára ìfọ̀kànbalẹ̀ tí òun ọlọ́run bá tí wọ́n máa fi sí ni pé ẹni tí ò lówó lọ ẹ wá di pé lágbájá ò lówó lọ àmọ́ tọ́ sí gómìnà ó ní ọpọlọ rẹ̀ ẹ dìgbò fún ó débẹ̀. eléyìí ò léèyàn àmọ́ tọ́ sí president ẹ dìgbò fún ó débẹ̀. eléyìí ọmọ yìí àmọ́ tọ́ sí senator ẹ dìgbò fún ó débẹ̀. ìdìgbò yìí àwọn ọlọ́run bá wà fi ìbẹ̀wò àwọn ọlọ́run bá wà fi sílẹ̀ yóò lè máa ṣe tẹ́ ẹ bá ń fẹ́. níta ń fẹ́ ti ń ṣe yìí òun ni àlùbáríkà wà ń bẹ̀. ọlọ́run ayé káwọn pé a nífẹ̀ẹ́ àwọn tó bá ti yapò kí o àwọn ẹlẹ́ṣẹ̀ tó gbogbo tá à ń sọ yìí ó pò kí mọ ní kíni táwọn ń sọ ṣèbá àwọn ọjà ìgbádùn tí wàá ń yà yín ná ìbí ká tó lè jìyà ó sì bẹ̀rẹ̀ kí á mọ̀ ọ́ bì yẹ ọwọ́ lè mọ fìyà jẹ́ láyé ní tí ọ̀sẹ̀ ni yọ̀gbọ́n níbẹ̀. bàbá dòdò pé ẹlẹ́ṣẹ̀ ni ọlọ́run jẹ́ káwọn pé òun ò nífẹ̀ẹ́ ẹlẹ́ṣẹ̀ òun ò nífẹ̀ẹ́ onípò kí èèyàn òun pò kí mi sọ pé táwọn sọ kọ̀ọ̀kan wa àwọn ó jẹ́ ìgbádùn ayé yìí ṣáájú ká tó lọ táwọn sọ kọ̀ọ̀kan wa àwọn ó ṣe ayé náà ṣáájú ká tó sọ bọ́lá bá fẹ́ mọ gbogbo tó gbà yìí ó lè mọ wúlò fún ó lè mọ wúlò fún ọmọ rẹ ó lè mọ wúlò fún àwọn ọmọdé ọmọ rẹ ìyọ̀ọ́bì rẹ ìgbádùn ayé ọba tán. nídìí eléyìí Al-Qur'an Karim ó jẹ́ ká máa pé òun ọlọ́run òun ti yọ àlùbáríkà kóun ti jẹ owó ẹ̀ òun wá fi ìdùnnú síbi tọ́tọ́. nídìí eléyìí ẹ jẹ́ ká máa ṣe ń tọ́tọ́ ẹ jẹ́ ká sá fún owó ẹ̀yìn àbí owó àbẹ̀tẹ́lẹ̀ fún ọba kọ́ gbàdúrà. In the Holy Quran, chapter 2, verse 276, it states that there is no blessing, there is no benefit, there is no peace of mind in what you are doing that is associated with bribe. But there is blessing, there is peace of mind in what you are doing that is providing for the needy people. When you see that this person is rightful for this position, because the person does not have money, because he does not know people, because the person does not have what you are going to collect, what you will eat that it will finish. The money you collect to build house that when you die they will not bury you inside the parlor of the house. The money that you collect to buy car that when you die they will not bury you with the car. The money that you collect to train children that when you die, even before dying, the children will give you, they'll be bringing sorrow to you. So why collecting the money? Why not put the person that is right for this position? So the person can provide electricity for the public, good road for the people, good education for the children, so everybody is going to enjoy from these amenities. Why not put the rightful person of this position that the fear of God will be in the person's heart, so the person will be able to provide for the people what they need. You collected money from the person that is not right. So because the person have money, because the person know people, you collected money from the person. Even the person giving you the money is an evil person. You collecting the money, you are an evil person. So what do you expect? What do you expect from the person that is giving you money? This person that you know that you giving us money because this position is not right for you, and you are giving us money to put you in this position. You are evil, and you collected the money. So what are you expecting from someone that is evil? So why not put the person that have the fear of God in his heart or her heart? Why not put the person in the position so the person can provide for the public what everybody is going to enjoy? Because you collecting that bribe, God's benefit is not there.
God happiness is not there. God blessing is not there. So what's the usefulness of the bribe that you collected that you used to train your children, that your children are bringing you sorrow? What's the benefit of the money that you collected that you used to build house that they cannot even bury in the parlor of the house? So what's the use? In Surah Al-Baqarah chapter 2 verse 276, it states that anybody that is collecting bribe or accepting bribe or giving bribe to people, God blessing and happiness is not there. But when you do the right thing at the right time with the right money to provide for the people, God benefits and happiness will always be there. Haka kuma Al-Qur'ani, Suratul Baqarah, aya ta 275 ya nuna mana cewa Allah zai karas da duk wani abin da ka mallaka ta hanyar haram. Wato ana nufin abin da ka tara wanda ba haƙƙinka ba, ka cuci mutane ne ka tara. Kuma Allah sai ya ƙara ma masu bin shi, masu tsoron Allah, masu tausayi, waɗanda suke jin tausayin talakawa. Kai kana nan komai aka zo gurinka idan baka karɓi cin hanci ba, ba za ka yi taimako ba. Ina amfanin matsayin da kake, na ƙasa da kai bai ji daɗin shi ba, na sama da kai ma yana kuka da kai. Ina amfanin irin wannan matsayin? Kai dai ba ruwanka, aljihunka, iyalanka, kuma in aka tambaye ka ka ce kana ɗaya daga cikin addinan nan na namu a Najeriya. To, an ce suna na gari ya fi zinari, ya fi azurfa, ko da ya fi koma mai tsada. Suna na gari ya fi azurfa, ya fi zinari, komai tsadan shi. Saboda haka duk wani mai jin tsoron Allah, mai abu dan Allah, ya ji tsoron Allah, ya ba abin da Alƙur'ani ya faɗa in musulmi ne. Ya ba abin da Alƙur'ani ya faɗa in musulmi ne. Saboda bayan nan duniya akwai hisabi. Ka bar iyalanka a cikin takaici. Ka bar su da kai 'ya'yan wane kenan tur da shi. Ina amfanin haka? Ka mutu ka bar baya da ƙura, ba a maka addu'a ba, an tuna da kai ana tsine maka. Ina amfanin wannan? Duk musulmi na ƙwarai, Allah baya son irin wannan. Allah ya shirye mu. Allah ya shirye mu. Ana adụkwa anyị ọdụ na n'ime Al-Quran no isi abụọ na ayakara 276 na-agwakwa anyị si na ọ bụ ndị ruru inyi, ọ bụ ndị na-anaghị efe Chineke ma otu bụ ndị na-aka azụ ma na-eche ụzọ ha gazi na-aka azụ. Chineke nna kpọkwara asị ndị na-aka azụ mana na-ebulikwa elu onye ọbụla na-eso ụzọ ya, onye ọbụla na-eme ihe nke o si ka anyị na-eme. Chineke nna, ịhụnanya nke Chukwu nọ n'ebe onye dị otu a dị. Ọ na-ebulikwa ha aka elu, na-akwadokwa ha n'ihi na ha na-eso ụzọ nke Chineke ka ụmụ nke Chineke, na ndị na-eso ka otu onye n'ime na-eso ụzọ nke ya. Ọ bụkwa ihe iri iyi, ọ bụkwa ihe iwe n'ebe Chineke nna nọ na onye na-aka azụ. Na Al-Quran no isi abụọ na 276 ka ọ na-agwakwa anyị na ihe a abụghị ihe kwesịrị ekwesị ma bụkwa ihe ruru inyi ka na ekwesịghị ịchọpụta ihe dị otu a n'ime mana ọ bụ n'ụzọ onye ọbụla n'ime anyị si na anyị na-eso ụzọ nke Chineke. Nínú Bíbélì Proverbs 10 verse 2 ó jẹ́ ká mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó bá ní lọ́nà tí ọ̀tọ̀, gbogbo owó tó bá ní lọ́nà tí ọ̀tọ̀, gbogbo ilé tó bá kọ́ lọ́nà tí ọ̀tọ̀, ilẹ̀ ló bá rà ní, mọ́tò ló bá rà ní, gbogbo tó bá kójọ nínú dúkìá lọ́nà tí ọ̀tọ̀ jẹ́ ká mọ̀ pé kò sóore ń bẹ̀. Bíbélì ló sọ bẹ́ẹ̀ báyìí nínú Proverbs 10 chapter 2. Ó jẹ́ ká mọ̀ pé tó bá ní lọ́nà tọ́tọ́, ó bá yẹ pé náà kan bá ní ló bá ní. Òun Ọlọ́run bá wọn fi àlùbáríkà sí. Bálùbáríkà wáyé ti wọnú owó yẹn, kí ló wá kù mọ́ tayọ kí a máa dúpẹ́ fọlọ́? Kí láǹfààní mílíọ̀nù téèyàn ní tálùbáríkà kò sí ń bẹ̀? Kí láǹfààní bílíọ̀nù téèyàn ní tálùbáríkà kò sí ń bẹ̀? Gbogbo àwọn tó kó mílíọ̀nù jọ, tó kó bílíọ̀nù jọ lọ́nà èrú, lọ́nà àbẹ̀tẹ́lẹ̀, tẹ́ bá wò wọ́n, irú wọn làwọn máa ń dààmú wọn. Irú wọn lọ máa ń mú gbó, irú wọn lọ máa ń mú kòkè, irú wọn lọ máa ń ta tẹ́tẹ́, irú wọn lọ máa ń kó gbogbo tí ọ̀dà wa gbà pé ọ̀nà tí wọ́n fi gbà tọ́ mọ̀ ọ̀nà tí ò tọ́ ni. Bíbélì ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀. Ẹni tó bá gbé náà kan lọ́ba ní lẹ́yìn tọ́tọ́ òun lọ́wọ́ bá òun fa àlùbáríkà sí irú ọmọ máa ń lọ sí competition yóò àgbo iye wálé nígbà tó pé àlùbáríkà ti wọ náà kan tí ó ní. Bíbélì ló jẹ́ ká mọ̀ Proverbs 10 chapter 10 verse 2 ó jẹ́ ká mọ̀ pé kẹ́dà ní sùúrù lérí ọ̀rọ̀ tó bá ní
ọrọ̀ tó bá ní yìí yóò ṣe àlùbáríkà fún, yóò mú ìfọ̀kànbalẹ̀ fún, yóò mú ìdùnnú wá fún, yóò mú àlàáfíà wá fún, yóò mú ìṣọ́ wá fún, yóò mú orí wá bá. ìdílé yìí gbogbo pò yóò tá a bá wà ẹ jẹ́ ká ní ọrọ̀ náà lọ́nà tọ̀tọ̀ kálùbáríkà bá fi lè wà ń bẹ̀. ọrọ̀ tá a bá lọ́nà tí ọ̀tọ̀ kò sálùbáríkà ń bẹ̀ o, ìdààmú ni mo wà ń bẹ̀, Ọlọ́run bá kó má dààmú wa. Proverbs 10 verse 2. God says, any wealth that you get by dishonesty will do you no good, but honesty will surely save your life. Wealth that you get by dishonesty, for example, the property that you get by dishonesty will do you no good. The money that you get by dishonesty, you use such money to train your children. Those children will bring you sorrow. But honesty will always save your life, because when you are honest, you never can know where the honesty will land you in the future. When you are honest, even when you don't gain it now, your children will surely gain it. Your grandchildren will surely gain it. And even when you are dishonest, even when you don't gain it now, your children or your grandchildren will surely gain it. Proverbs 10 verse 2, it says that any wealth, any property, any position, any money that you get by dishonesty will never save your life, but honesty will surely save your life. Haka a Proverb chapter 10 verse 2 ya nuna mana cewa duk wani abin da ka samu ta hanyar da ba gaskiya ba zai haifar maka da alkhairi ba, sai dai ya kai ka hanyar bata. Misali, kana tare da mutane, duk mutane ana maka kallon nagari na kwarai, amma duk abin da kake tarawa na haramun ne. To, in kuma ka tashi kyauta ka ce a'a kai za ka yi kyauta cikin kuɗin haram, kuma kana tsammanin lada daga gurin Allah. Ya mutum zai ɗauki abin da ba nashi ba ya kyauta, kuma ya ce shi mutumin kwarai ne, ya ce shi mutum ne na arziki? Ko a Bible bai amince mana da cin hanci, rashawa, karɓan kuɗin da ba naka ba, ka ce a'a lallai idan ba a kawo maka ba kai ba za ka ba da wani matsayi ba. Kuɗi kaɗan idan mutum na gari ne, in aka ba shi zai albarkace shi. Kai kana nan za ka karɓi maƙudan kuɗi a hannun jama'a saboda suna neman wani matsayi a hannunka. Ko kuma misali, a ce mutum ba shi da ilimi na jagorantar mutane, an ɗauki abu an ba shi saboda ya biya wani abu don ya jagoranci mutane. Mutumin da ba shi da ilimin da zai jagoranci mutane, ai sai dai ya kai su halaka. Saboda haka duk wani mai irin wannan hali ko a Bible ba halak ba ne, haramun ne. Ɗan da ka ɗauki kuɗin haram ka biya kuɗin makarantar shi, haka mishi wani abu don ya zama nagari, to ba zai taɓa zama nagari ba, saboda baka kashe kuɗin halak a kansa ba. Kuma shi ma ɗan idan ya tashi halayyan shi ba zai hali nagari ba, saboda ba a ciyar da shi kuɗin halak ba, haramun yake ci. Duk wani mai irin wannan halin ya daina, ko a Bible ba a halakta mana ba. Allah ya kiyashe mu. N'ime akwụkwọ nsọ nke na ndị na-akpụ efe osusuru nke Kristi, na Proverb isi 10 aka 2, ọ na-agba anyị n'aka ahụ na-asị na ihe ọbụla anyị nwetara site n'ime ihe ọjọọ na-abụ na uru ọbụla anyị chere na anyị ketara na anyị nwetara n'isite n'aka azụ agaghị abara onye ọbụla, nwoke maọbụ nwaanyị maọbụ nwata maọbụ okenye, agaghị abara uru. N'ihi na ọ bụ ihe abụmọnụ na ị na-eji aka ị na-n'aka azụ. Ihe ọbụla ị natakwara na site n'aka azụ, were zụọ ụmụ gị, ọ ga-abụ uru. Were mee zụọ ahịa ka ị were rite uru, ọ gaghị abụ uru, n'ihi na ọ bụ ihe abụmọnụ. N'ihi na ọ bụkwa ihe Chineke nna kpọrọ asị, wee sịkwa na anyị ga-ajụ jụsikwa ya nke ike. N'ihi na abụmọnụ dịkwara onye na-n'aka azụ, n'ihi na ọ bụghị ihe ziri ezi, ọ bụ ihe riri. Ọ bụkwa akwụkwọ nsọ nke Chukwu na-agwa anyị. Bákan náà nínú Al-Qur'an Karim chapter 30 verse 39, ó jẹ́ ká mọ̀ pé gbogbo ń tọ́ ọ bá mú wá lérí àǹfààní tó o fẹ́, lérí ń tọ́ ọ fẹ́ dà, lérí ń tọ́ ọ fẹ́ dìmú, lérí ààyè yòówù tó ń wá, lérí position yòówù tó o fẹ́ dé. Ìdá o fẹ́ di gómìnà ni, o wá mú owó òun fáwọn èèyàn kí kàn fi dìbò fún ọ. Owó tó yẹ kó fi tún lù ṣe ṣáájú kó tó máa sọ pé o fẹ́ di gómìnà. Ìdá o fẹ́ di president ni, o wá rí pé ebi ń pa àwọn aráàlú, o wá ń ra ráìsì, o wá ń pín fún wọn, o sọ wọ́n di elébi,
gbàdọ̀ pé tí gbàgbé wa ń gbà náà nù pé kébì mọ́ pa wọ́n ọ̀wọ́n ọ̀lẹ́ aláìsí wa ń pín fún wọn ká lè dìgbò fún wọn ọlọ́run pé aláìsí tó rà tó gbé fún wọn pé ká lè dìgbò fún wọn pẹ́sẹ̀ ìtọ́ fẹ́ẹ́ dé ló ti dé yìí àwọn ọlọ́run ọba kò sóore ń bẹ̀ ọ̀dà àwọn èèyàn tó ti fẹ́ẹ́ di pẹ́sẹ̀ yẹn ti dìgbò fún yìí ìdá ọ̀fẹ́ di sẹ́nitọ̀ ni ọwọ́ mú wọn ọwọ́ fún wọn 5,000 látara kan fi lè dìgbò fún wọn 5,000 tó yẹ kó lọ fi tún ọ̀nà ṣe ọ̀nà tó tún ṣe yìí òun náà wàá kà pé wọ́n gbà tí ààyè tó àsìkò tó fẹ́ di sẹ́nitọ̀ dé àmọ́ òótọ́ náà ṣe ààyè lómi gan lásìkò tó fẹ́ di gómìnà yóò lè yáwó báńkì tó fẹ́ yáwó ìtọ́jú máa pín fún aráàlú látara kó fẹ́ di gómìnà látara kó fẹ́ di sẹ́nitọ̀ látara kó fẹ́ di chairman látara kó fẹ́ di president gbogbo látara kó fẹ́ di rẹ́pù gbogbo pòsíṣàn yóò wù tọ́ fẹ́ dé ọlọ́run ní látọ̀dọ̀ àwọn ọlọ́run bá kò sóore ń bẹ̀ o àkákún kò jábàání fún wa kò wú wa lérí kò í ṣe kò kankan wádà ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ló ti lè níyì gbà á abùjẹ́bùdà wọn ni tí n bá náwó báyìí nígbà tí èsì ṣe owó ni lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ lọ́dọ̀ àwọn ọlọ́run bá a ti mọ̀ pé owó ẹ̀yìn ló fún wọn látara ń tọ̀ wa a ti mọ̀ pé owó àbẹ̀tẹ̀ ló fún wọn látara ń tọ̀ wa kò dìgbà tá a bá tó di gọ́vnà tá a fẹ́ di gọ́vnà ká tó máa pín ráìsì ẹja máa ṣe yàtọ̀ ṣáájú ká tó di pé á jáde láti fẹ́ di gọ́vnà kò gbà pa fẹ́ tó di sẹ́nitọ̀ ká máa há owó ẹja máa ṣe yàtọ̀ ṣáájú ká tó di pa fẹ́ di sẹ́nitọ̀ kò gbà fẹ́ di pírẹ́sẹ̀ǹtì ká tó máa ṣe táwọn àlùbáńfẹ́ ẹja ti máa ṣe ṣáájú ká tó di pa fẹ́ jáde fún pírẹ́sẹ̀ǹtì kò gbà fẹ́ di kánsílọ̀ àdúgbò kánsílọ̀ wọ́ọ̀dù lẹ́gbàá àwọn ọlọ́ọ̀ṣẹ̀ máa ṣe yàtọ̀ sáwọn aráàlú máa ṣe yàtọ̀ ṣáájú kó tó di pò di kánsílọ̀ dáadáa tó ń ṣe nígbà tó fẹ́ di kánsílọ̀ ọlọ́ọ̀ ní àkákó oore tó mú wá nígbà tó fi di chairman ní ọlọ́ọ̀ ní àkákó yìí tó ti mú wá ṣáájú yìí lójú òró dà wọ́n lọ nídìí eléyìí ẹja gbìyànjú ká máa ṣe dáadáa ṣáájú ká tó nídìí orí ọlọ́ ìṣe dáadáa yìí òun ló jẹ́ kí a ní ìdùnnú látọ̀dọ̀ ọlọ́ọ̀ba òun ló jẹ́ kí àlùbáríkà kó wọ ipò yòówù tá a fẹ́ dé látọ̀dọ̀ ọlọ́ọ̀ba ẹ má jà á torí pé báyà ebi ń pa ìlú ká sọ àwọn aráàlú di aláìní ká máa wá fún wọn ní ráìsì múdù méjì ráìsì múdù mẹ́ta ká máa ní ká máa dìbò fún wa ọlọ́run ní pòsíṣàn tó fẹ́ lọ jíde yìí o ọdọ̀ àwọn ọlọ́run bá kù sí orí bẹ́ẹ̀ nídìí eléyìí kí láǹfààní oore yòówù kí láǹfààní pòsíṣàn tá a lé tá a bá tí ò sí oore ń bẹ̀ kí láǹfààní pẹ́sẹ̀ tá a fẹ́ dé tá a dé tí ò sí dùn níbẹ̀ ọlọ́run bá ẹ jẹ́ ká ronú pé àdà àwọn tá a ti ní ìwú kan báyìí lẹ́mìí tẹ́lẹ̀ ẹ jẹ́ ká change idea wa ẹ jẹ́ ká mú lọ síbi idea tó dáa ká lè fi rí ìyọnu ọlọ́run bá Al-Qur'an Karim lóye mọ́ ní bá a sọ̀bẹ̀ chapter 10 verse 39 kì í ṣe àròsọ wa ọ̀rọ̀ Al-Qur'an Karim ni wọ́n bá kólé akún lóore. Furthermore, in the Holy Quran, chapter 30, verse 39, it states that any position, any wealth you get by dishonesty, there is no benefit, there is no reward from it, from Allah. Because you want to get to a position, you are not taking the situation of the country to your advantage. The people are hungry. That's when you now know, okay, let me buy food and start sharing it for the people so they can vote for me. Let me buy this and start sharing it for the people so they can vote for me. Let me be giving each house 2,000 naira, each house 5,000 naira so they can vote for me. The people might be looking at you as a good philanthropist, but God will never look at you as a good creator because you are using the situation of the country to your own advantage. It's the money that you're supposed to keep before the campaign for the good road of the country, for good electricity, for sound education, so that the things you are doing for the public will campaign for you, so the people will see clearly who to vote for and who not to vote for. Instead of you doing that, you are not sharing them money, you are sharing them food because people are hungry at that time. They'll be looking at you as a good philanthropist, but God's happiness, God's benefit, and God's reward is not in the action you are taking to get to such position. It's in the Quran chapter 30 verse 39. Haka kuma Al-Qur'ani Sura ta 30 aya na 39 ya nuna mana cewa duk wani abin da ka samu ko ka bai wa mutane ba ta hanyar halak ba zai kare su da komai ba a wajen Allah saboda baka yi dan Allah ba kayi ne dan wani abu dan kuma Allah ya nuna mana cewa duk wani mai neman lada sai ya bi ta hanya mai tsarki. Misali, ka sato kudin jama'a, kudin al'umma, ka yi aikin lada, kana neman kuma lada a gurin Allah. Ai Allah da ya ce mu yi aikin lada, ya san irin abin da yake so, mu nemi ladan da shi. Ka ɗauki halak ɗinka, ka nemi lada, ba wai za ka ɗauki kudin haram, kudin al'umma, kudin jama'a, ka ce za ka raba ma mutane don a ganka a matsayin mutumin arziki,
mutumin kirki a'a Allah bai ce haka ba. Duk wani wanda yake nema mutane su ganshi a matsayi na nuna wa mutane cewa mutum ne na gari, ya ɗauki kuɗin halak wanda ba na haramun ba, ba na cin hanci ba, ba na rashawa ba, ba kuɗin al'umma ya kwasa don neman wani matsayi ba. Wai sai wasu ma sai lokacin zaɓe ya zo. Idan zaɓe ya zo a lokacin aka san talaka ai suna buƙatan shinkafa, suna buƙatan wutan lantarki, suna buƙatan hanya. To, inda kai na gari ne, kana da kuɗin, inda kuɗin halak ne, me yasa ba za ka yi wannan abun kafin zaɓe ya zo ba? Sai ka ga zaɓe ya zo, da yake dama ba zaman Allah da annabi za ka yi a gurin ba, za ka zauna ne kawai don cutar mutane. Kuma an nuna mana cewa duk wani mai irin wannan abu Allah baya maraba da shi ko ranar gobe kiyama. Allah ya kiyashe mu. N'akwụkwọ nsọ a ndị na-efe usoro nke Islam na-agwakwa anyị na Al-Quran isi nke 30 nakwa anyapere 39. Ọ na-asịkwa na onye ọbụla ihe ọbụla anyị nwetara n'isi n'ụzọ nke si na anyị na-anatakwa aka azụ bụkwa na ihe ziri ezi. Anyị ga-ekwe n'obi ọma, ọ ga-enyekwa anyị udo, mana ọ ga-enyekwa anyị ọṅụ ma anyị nata ihe ọbụla site n'ime ihe niile nke Chineke na-asị ka anyị na-eme n'akwụkwọ nsọ. Ọ gwakwara anyị na ọ bụghị ihe niile a na-erite n'uru bụkwa ihe ya nwa bụ Chineke na-enwe aṅụrị. Ọ gwakwara anyị na Al-Quran n'isi nke 30 nakwa anakara 39 si na ihe ọbụla onye ọbụla na n'aka azụ abụghị ihe ziri ezi, na ihe ọbụla a natara site n'aka azụ anaghị abụ uru ma ncha ma ncha, ọ naghị abụ uru, ọ bụghị ihe ziri ezi, ọ bụ ihe ruru iyi, ọ bụ ihe mbụmọnụ. Na onye ọbụla na-eri ihe a natara ma na-enwekwa aṅụrị n'ihe a natara site n'aka azụ, ọ bụ ihe ruru iyi. Anyị ekwesịghị ịnọ ma achọpụtakwa anyị na anyị na-emekwa ihe ndị a n'ihi na o zighị ezi, uru bara